الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء فاتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أما بعد أيها المسلمون إن كل إنسان عاقل لا يحب أن يظلمه أحد بإيصال ضرر إليه أو بمنع حق له وقد تعارف أرباب السلوك على قاعدة أخلاقية لتقويم الخلق وإصلاح النفس ألا وهي عامل الناس بما تحب أن يعاملوك به فإذا كان المرء لا يريد أن يظلمه فلماذا يسعى في الظلم غيره لو كان عادلا ألا وإن من أعظم أنواع الظلم خطرا وأعمقها أثرا ظلم الزوجة لزوجها أدوك فالله أبا أتوقعتك فنبي محمد صلى الله عليه وسلم إذكى الله أبا أتي الله أبا كما أبا نبي محمد صلى الله عليه وسلم أتوارى لي النبي أتوارى صحابة àtàwọn tí wọ́n lè tánà gbé kalẹ̀ lọ́jọ́ pé ìjà ìyàmà ẹ̀yàn ó sí ọlọ́run ẹgẹ́ bá ṣe mà wípé kò sí ẹnìkan tó jọ mẹ́nìyàn tí ó ilé tó pé láàkáì tí ó yọnú sí kẹ́nìyàn kẹ́sàbòsí fún bó ṣe pé wọ́n náwà bòsí láti tánà ní àbíkó yẹ pé ẹ̀tọ́ kan wà lọ́dọ̀ rẹ̀ tán fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ ẹni tí ó gbàrú ẹ̀ torí ẹ̀ làwọn yẹn fún mọ́ sọ̀rọ̀ kan wọ́n ní ká bá wọn èèyàn lò gẹ́gẹ́ bó ṣe wùwá káwọn náà kíni gẹ́gẹ́ bó ṣe wùwá káwọn náà bá wà lò alárọ́bọ̀ ni àmìlì náà bima tuhibbu an yu'amiluka bihi wípé ká ṣe sáwọn èèyàn gẹ́gẹ́ bó ṣe wùwá kán ṣe sáwà náà tọ́ èèyàn wo ní ó wà ṣe ní ó wà wù kó jẹ́ pé kóhùn kan káṣàbò sí fóhùn tó bá ti mọ̀ kó fẹ́ káṣàbò sí fún wọ́n náà má ṣe fún yàn tó bá yẹ kó ṣe kíni tó bá yẹ kó dédé ní ọ ẹ̀wà rí nínú àwọn àbòsí tó lágbára jù tó jẹ́ pé orípa rẹ̀ máa ń ṣe kí ni ó wà devastating ó máa ń bá àwùjọ jẹ́ ni tó sì jẹ́ pé òun náà nínú àwọn àbòsí ṣe kí ni tó lágbára jù láwùjọ wa ni òun náà ni àbòsí tí máa ń wáyé látọ̀dọ̀ ìyàwó sọ́dọ̀ ọkọ rẹ̀ ẹ bá rántí pé nínú fún pàtàkì tó kọjá a sọ̀rọ̀ nípa àbòsí tí àwọn ọkọ máa ń ṣe fáwọn obìnrin wa nínú déédéé òun náà nípa tá bá sọ apá kan kásíkí ni ó ká sọ apá kejì rẹ̀ náà abẹ́lọ́mà subhanahu wa ta'ala kò sí rọrùn fún wa tọ́ nínú nǹkan bá ṣe mọ̀ òun náà ni pé èyí tó wọ́pọ̀ jù láwùjọ táwọn èèyàn máa ń sọ òun náà ni tọkọ iná ni ọkùnrin ṣe báyìí fún ìyàwó iná ìyàwó rẹ̀ kìí fún lóúnjẹ ó pa wọ́n tí gbogbo ẹ̀ torí pé òun ló wọ́pọ̀ jù torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀tọ́ tó hàn síta ọ̀dọ̀kọ̀ ló wà jùlọ àwọn náà sì láwà nípò àṣẹ àwọn nípò agbára tí wà ní ó sì wà láwọn yóò mọ̀ sábà rí jù mélòó ọkùnrin ní ilẹ̀ ayé tó ti fún mọ́ láti sálára pé látàrí ẹ̀wọ́ tó fẹ́ sílé tó jẹ́ pé ọkùnrin wọ́n rẹ̀ pé tó bá ti kásùbà tán báyìí ni ó ti kó lé kò ní jẹ́ ìyàwó ní ti jí tí ó bá ti wọlé padà náà báyìí yóò ti kùdẹ̀rẹ̀ tó yóò pé àsìkò tí ìyàwó ti sínú tó wọlé tó ní kí ni o tó ní pé kò fẹ́ wàhálà tó ní pé kò fẹ́ já tó ní pé kò wá ìdàmú kan látọ̀dọ̀bìnrin rárá tó ń sí bẹ́ẹ̀ náà pẹ̀lú àsìkò díẹ̀ tó bá tí tó ń lò pẹ̀lú ìyàwó nílé ogun tún ni tó jẹ́ pé ọkùnrin mímẹ́ tó bá rò fún ìmọ̀ ìpín ìpàkan tí ìyàwó ẹṣẹ́ fún nílé báyìí mọ̀ ó ti ṣọ́ pé èèyàn náà ló fẹ́ sílé àbálìjànú ó ṣọ́ pàálìjànú ló wà nílé rẹ̀ ṣá àbẹ́lọ̀ bá kó sọ wà ń bẹ̀. in bẹ̀ náà ọkùnrin o tó jẹ́ pé òun tún lágbára àti sọ fáwọn èèyàn nípa tẹ́lẹ̀ ṣẹlẹ̀ sóhun ó ráwọn èèyàn sọ fún ẹlòmíì bóyá torí ipò tó wà láwùjọ
àbí torí ipò táwọn èèyàn gbé sí, àbí torí bó ṣe báwọn yẹn ṣe nífẹ̀ẹ́ rẹ̀ tó kò ní lágbára àti lè sọ fáwọn èèyàn pé nǹkan báyìí tí ń bá mi fíra lé yíwà dí mọ́ra bẹ́ẹ̀. Ó pọ̀ ní àwọn èèyàn bẹ́ẹ̀. Ìmí tó wà lẹ́gbẹ̀tọ̀ kò tún ní àǹfààní àti lè fẹ́yàwó léyàwó rẹ̀ nígbà míì. Ilé ìtẹ̀ tó ń common fáwọn ọmọ ìyá wa tán ti fi ìrúlẹ̀ tán lọ sí àwọn ìlú òyìnbó yẹn, tẹ́ bá gbọ́ nǹkan tí obìnrin ẹlòmí ṣe fún, subhanallah, ẹ mọ̀ wó pé tọ́ torí ibi tó wà torí àwọn tó wà ń bí àwọn tó advantage díẹ̀ tó bèèrè wáyé gbọ́wọ́kọ́wọ́ ó ní tá fọjọ́ rẹ̀ ó láwọn kátà ṣe sí níbẹ̀ kò rọrùn torí tó bèèrè wá fi rìpọ́tì lẹ́mẹ̀ẹ́ pé ó ṣe báyìí fún wọn ní bọ́ta ìrẹ́kọ́ tó dípò tẹ̀lé wá lé gan kọ́lọ̀mà kó sọ́wà àwọn ìrànràn àbòsí tí wọ́n wáyé látọ̀dọ̀ àwọn obìnrin lọ́sọ́dọ̀ àwọn ọkọ wọn ó póríṣìíríṣìí ó pọ̀ díẹ̀ àmá torí pé àtorí àyíta wà ákàn mú díẹ̀ nù rẹ̀ ni. Aláwọ̀kọ́ mẹ́ òun náà ni pé kí obìnrin máa ṣàìgbọ́ràn sọ́kọ kó máa ṣe kó fi jẹ́ pé nǹkan tọ́kọ bá ní kó ṣe báyìí òdì rẹ̀ ní ó ṣe tí ṣe pé bóyá ìtọ́kọ ní kó ṣe yẹn in tó takò tọ́lọ́wà tàbí sallallahu alaihi wasallam tó jẹ́ pé ọkọ ń bá sọ̀rọ̀ nípa nǹkan tó jẹ́ pé tó tọ́ fún láti ṣe náà ni kò sí ní gbọ́rọ̀ kọ́kọ́ lẹ́nu. tó nínú ẹ̀tọ́ ọkọ lórí ìyàwó àbí lórí ẹ̀tọ́ ìyàwó lórí ọkọ òun náà ní bí kí ni ó kó tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀. Allah subhanahu wa ta'ala ó sọ fún wa pé ar-rijalu qawwamuna 'ala an-nisa' bima faddala Allahu ba'dahum 'ala ba'din wa bima anfaqu min amwalihim fas-salihatu qanitatun hafizatun lil-ghaibi bima hafiza Allah. Bàtà wà fán ṣàlàyé nípa áyà yìí bàtà níbi ọ̀rọ̀ qanitat gẹ́gẹ́ bí Al-Imam Ibn Abbas radiyallahu anhuma wọ́n ní qanitatu ní pé obìnrin tí bá ń tẹ̀lé àṣẹ ọkọ muti'atun li zawjiha ní pé nínú in tó jẹ́ tọkọ obìnrin ọgẹ́gẹ́ ní àwọn ìtọ́ ní pé kó tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ owó wà máa ṣe pítọ̀ gbogbo tó bá ní kó ṣe kò ní ṣe ọmọ ní àmà independent woman ọkùnrin ọkọ̀ lè mọ́ control mi kí ló fọ́kọ fún dáìmàn gbogbo láyé pátápátá tó bìnrin bá ti wà lábẹ́ ọkọ àbí àṣẹ ọkọ ní ọmọ wà ìtọ́kùnkù ní pé ṣé àṣẹ tọ́kọ ń pa ó yẹn ṣé ìtọ́lọ́wà tànábì àbí kò jẹ́ tọ́lọ́wà tànábì tí ò bá ti jọ ọgbọ̀rọ̀ tẹ̀lé àwọn tó bá yẹ pé tí ń pa ọ́láyẹ sí ìtó jẹ́ ẹ̀tọ́ ni dandan ni ọgbọ̀rọ̀ tẹ̀lé kọ́làkùnmọ́ yọrù sí. Ẹlẹ́kejì òun ni pé àwọn obìnrin wọ́n mọ bíbù káàtà tó ju agbọ́rọ̀ ọkọ lé lórí nínú àbòsí ni o tó mẹ́ ìmáti mọ̀ pẹ́tọ̀ ọmọ bọ́kọ̀ rẹ̀ ṣe wà sí ní financially ọmọ bó ṣe wà sí nípa bùkátà rẹ̀ ẹ mọ̀ wá gbélé wọn lórí tó jọgbára wọn lọ pápá jùlọ tó bá ti di pé ọkọ ti fẹ́yàwó lé wọn wọ́n ni ṣìbólówó lórí fẹ́yàwó mádẹ̀bá ná owó ẹ̀yẹn ṣìbólówó lórí fẹ́yàwó méjì mádẹ̀bá ná owó ẹ̀yẹn tó lé ní afẹ́ change school àwọn ọmọ lọ sí school mi àbíkó ní àwọn bùkátà oríṣiríṣi wá nílé mọ́ nígbà fẹ́yàwó lé lásán ó kàn ti jẹ́ pé obìnrin tẹ́lù rẹ̀ ti fẹ́ ní orí bó tó fẹ́ pẹ́tọ̀ bó ṣe wà bó ṣe mọ́ nílé ó sì ní bí wọ́n náà ṣe wọ́n tí wọ́n náà bẹ̀rẹ̀ bàbá rẹ̀ ó wà mọ́ pé torípò ti ráwọn kan tí àwọn náà live life kan ó máa ti ọkọ̀ bọ̀ wọ́lá ọlọ́wọ́ sọ fún wa pé lè yóò fi kìnnà sáàtì ní sáàtì ọmọ nǹkan dìrọ̀ alẹ́ yìí rískú fẹ́ yóò fi pín ma àtàwùgbà nígbé kó ní kálukú máa ná ní bó ṣe lágbára sí ni ìwọ tó bá lówó lọ́wọ́ náà bí olówó ìwọ tó bá ṣe pé níwọ̀n bá náà ló ní wọ́n náà nínú tọ́rọ bá fún náà ló ṣe mọ́ mánéjì mọ́tò ní pé bóyá o ń pa 5,000 lójúmọ́ o fẹ́ ma náà rẹ̀ nípa mínà lójúmọ́ torí pé yàwó mt ọ síbẹ̀ abọ́sí ni o káwọn obìnrin wà lọ́mọ̀ bẹ́ẹ̀ wípé bọ́kọ bẹ́yàn bá ṣe mọ́nà lè ṣe mọ́ mánéjì wọn ó sì rẹ̀ pé bàtánà pé kí nígan tí lọ fẹ́ yàwó kẹ̀dí sí kò sí tó kàn tí ma ti ń fún ọ ní basic tó yẹ basic need rẹ nípa oúnjẹun àtàwọn nǹkan tó jẹ́ basic tó jẹ́ pé tíṣẹ́ yà mọ̀ pẹ̀tọ̀ basic lélẹ̀ kò sí tó kàn pẹ̀lú kó fẹ́ yàwó lé ọ ṣe ẹ̀bẹ́ ilé gbé ṣe bí ìjẹ̀bọ́n jẹun ṣe bí gbogbo nǹkan tó ní gbogbo nǹkan tẹ́ nídì nínú ilé tó jẹ́ basic need nílẹ̀ rí tọ̀ òsúnlọ́kùn pẹ̀lú fẹ́yàwó lè pé olówó lè fẹ́yàwó má lẹ́bàá náà owó ẹ̀yẹn ni àbòsí ni o kálọ̀bẹ̀rọ náà wà. Ẹlẹ́kẹta òun ni pé kí àwọn obìnrin tán máa ń kọrun fún ọkọ wọn kí obìnrin máa kọrun fún ọkọ rẹ̀ ìwà àbòsí ni o. Ànábì sallallahu alaihi wasallam àmì sọ fún wa sallallahu alaihi wasallam nínú hadith tó wà ní Bukhari àti Muslim Ànábì ní idha da'a ar-rajulu imra'atahu ila firashihi
fa abat Ànábì ní tí ọkùnrin bá pe ìyàwó rẹ̀ pé kó wá bá wọn káwọn jọ ṣáà ní lórí lálẹ́ tó bá kọ̀ fàbáta ghadbana alayha ọkọ wá sùn tó bínú sí la'anatha al-mala'ikata hatta tusbih àwọn màláíkà mọ̀ àṣíkò fún tí ló fi mọ́ ni ọ̀rọ̀ wá ní cross kìí ṣe pé kama wá mú hadith ní kama wá lólòkulò a ní ó tó bìnrin bá kọrun fún ọkọ rẹ̀ láì ní ìdíwọ́ kankan tí è ṣe pé bóyá ó rẹ̀ tí è ṣe pé bóyá ó wà ní ipò bóyá haidọ̀ àbí nifas àbí kó jẹ́ pé bóyá àsìkò tó wà yẹn kò ọ̀rẹ́ pé ó ní medical reason kan láti mọ́jẹ̀ kò súnmọ́ òun là ń sọ tó bá tí ò ní ọdúrù tó wà tí ṣẹ̀rí àgbà pé ó yà kò sí wàhálà gẹ́gẹ́ sí pé wọ́n ti ní pé tàbá ti pè yí tẹ́bà sí dáwà náà àwọn alákọ̀ọ́mọ̀ sí pé ní bẹ́ẹ̀ kọ́ tó bá jẹ́ pé ó nídìí fún láti kọrun ó gbà bẹ́ẹ̀ àmọ́ tó bá jẹ́ pé kò nídìí kankan òun àdíṣì ń sọ àdíṣì mẹ́wàá nínú sọ Bukhari àti Muslim náà Ànábì sallallahu alaihi wasallam àbí ni mo búra pẹ̀lẹ́ tó lẹ́mí mi lọ́dọ̀ walladhi nafsi biyadihi ma min rajulin yad'u imra'atahu ila firashiha fata'aba alayhi illa kana alladhi fi as-sama'i sakhitan alayha hatta yabdu anha Ànábì sallallahu alaihi wasallam ní òun fi Ọlọ́run tó lẹ́mí ìbúra wípé kò sí ọkùnrin kan tí ó pè ìyàwó rẹ̀ pé káwọn jọ sùn fata'aba alayhi tó wá ṣe kí ni o tó wá kọ̀ láì nídi kankan pẹ̀lú kan ẹjá fi sínú bracket bẹ́ẹ̀ pé tí ò ní ìsìn láti kọ̀ ó wá mọ́ kọ̀ bẹ́ẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ní gbogbo àwọn tí ń bẹ sánmà wọ́n ma bínú sí títí tọ́kọ́ fi padà yọrù sí padà ìyẹn sí Ọlọ́run ẹlákun gbogbo obìnrin tó bá ń gbọ́ mi tó bá ń wò mí báyìí tó bá ti ní reason láti kọrun fọ́kọ̀ lẹ́mọ́kọ̀ fún o tó wáyé pé torí pé oníkóṣe kankan fún kò sí wá kọrun fún kò tó bẹ́ o torí ilé ọkọ ara the first day fẹ́ra yínà ní pẹ́tọ̀ kẹjọ ní access sí ra yín tọ́ kí ní sí ní ọkọ́ fẹ́gbàgbà ẹjù rí nànà kí ló bí ní fẹ́ jẹ fún wọn yàtọ̀ sí lẹ́yìn tààlẹ̀ rí bòmí tó ń jẹ ní oúnjẹ tó ń jẹ àmẹ́lẹ́yìn òun náà ní halal tó jẹ́ kí ni o tó so wápọ̀ iléyìn káàkiri ọmọ torí rẹ̀ pé torí pọ́kọ́ ṣẹ̀ ní àbí torí pé ó ṣe kankan fún mi máa ṣe bákan bákan èmi ò tẹ̀ nírísì kankan yíkàn ní òun lọ lára òun náà my body my choice abẹ́lọ ọmọ kúsà náà kó mọ́ jàbí ilégún èyí tó tẹ̀lé náà wà bọ̀ sí òun náà ní kí ni o kí obìnrin kó máa ṣe gbéraga sọ́kọ kó máa wúgbẹ́ kó máa ṣàkókò náà kí sọ́kọ pé ó jù mí lọ náà ó ti jù ọ lọ kọ́nà kó gbọdún mẹ́wàá rẹ̀ kó tó fẹ́ ó ti jù ọ lọ sí jọkọ̀ rẹ̀ àbíkó tẹ̀ máa ṣẹ̀ka fún àbíkó tẹ̀ máa fi ẹnu kó máa fi ṣátà rẹ̀ kó bú ọkọ kó tún bú àwọn ọkọ bẹ́ẹ̀ kó tún bú àwọn òbí ọkọ àwọn fámílì ọkọ bẹ́ẹ̀ àwọn obìnrin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn obìnrin náà wà bẹ́ẹ̀ àbíkó tó yóò tún bú níwájú àwọn ọmọ rẹ̀ tó sọ pé olórí bàbá yín ló ti wọlé pọ̀ ìwà àbá òṣì tó gbé yín kalẹ̀ ìwà àbòsí ni o torí ọkùnrin wo ní ó yọnu tí ó máa rí obìnrin kan tí ó máa bú àwọn òbí rẹ̀ báyìí tí ó máa dùn òun ló fi máa jọ lẹ́fìmọ̀ ní pé ọkùnrin ní wà kọjá àlà sósíyàwó rẹ̀ tó máa lọ́dọ́ náà wà ní báyìí ló ṣe ẹni tó bá yanjọ́ rẹ̀ wà ní ó sọ fún mi tẹ́lẹ̀ pé tó sọ fún ilé yìí ìwọ̀n àbòsí ni o àbí gómìnà mítí ẹmọ wà sọ́kọ́ tó gbé torí ẹni bí a torí pé Ọlọ́run ti gbé sípò kan jọkọlọ bí a nínú owó àbí nínú pò àbí náà àwọn nǹkan mẹ́rin tọ́gẹ́rin tó bìnrin mọ̀ fi tó ẹgbẹ́ tọ́lọ̀mọ̀ táà mọ́ fi jọ lẹ́yìn tẹ́gbẹ́tọ̀ ọ̀dẹ̀ ìyàwó ló wá bọ́ sí yíò mọ́ á bá ọkọ lò pẹ̀lú kíni o pẹ̀lú ipò tó wà yẹn gbogbo tó bá wù kó ní láyé ọkọ rẹ̀ jù ọ lọ gbogbo ipò tó bá wù kó dé láyé kọ́nà ọkọ rẹ̀ má dé lẹ́fù yẹn tó ti fẹ́ tó ti wà lọ́kọ rẹ̀ náà ó jù ọ lọ tó bá ti máa pé ó ti rí ní ìdíkẹ́tọ̀ ó ti kéré sí ọ̀tìtẹ̀ kọ́lẹ̀ kó fẹ́ lòmí pé àmú sí ìbọ̀bọ̀ mi kéré sí mi kọ́lẹ̀ kó fẹ́ lòmí kódà ń bẹ ogun bẹ́bẹ̀ nínú àwọn sábà náà lọ́dí ọ̀rọ̀ àhùn tó jẹ́ pé ó fẹ́ sáabé kan ó sì rí pé ìgbéyàwó yìí ò lọ lórí pé kí ni o socially àwọ̀ compatible ó sì pàtàkì ní ọkọ̀ ra wọn lẹ̀ ó pàtàkì fẹ́ Nabi sallallahu alaihi wasallam so kò sí tó burú ní pẹ́tọ̀ èyí tí ó lẹ́nà àmọ́sọwọ́kùnrin náà pẹ́tọ̀ tàbá fẹ́ fẹ́yàwó ká fẹ́ ní táa mọ̀ pé àjọ wà socially compatible kìí ṣe bóyá kìí ṣe fine àti kan lásán ká mọ̀ pẹ́tọ̀ ẹni tó yẹ bá lè maintain ara pẹ̀lú bá ṣe wà ní
obìnrin náà tó bá sì pé tọ̀ ti wà ní ọkọ́ tọ́kọ́lọ́ tó gbé ọgá kò sí kiri rẹ̀ lẹ́lẹ̀ kọ́lọ̀ lè bá ṣe kí ní kọ́lọ̀ lè bá gbé ọgá jẹ́ òmìnira kìyàmà ìyẹrú sí ọlọ́run ẹ̀rí ìgbésí ayé lọ́kọláya tí àbòsí bá ti ń bẹ ń bẹ tí ìfẹ́ àti àánú bá ti pàdé tí ò bá ti sí ń bẹ tí ó bá ti di pé wọ́n ti ríra rẹ̀ bí ọ̀tá síra wọn ṣe rí aburú pátápátá ní ọmọ jáde láti bẹ̀ kò sì ní sí dùnú bẹ̀ mọ́ sàádà tó yẹ kó wà láàrin ọkọ àti ìyàwó yóò parẹ́ òkùnkùn ní wọ́n mọ̀ ríra wọn gẹ́gẹ́ bí roommate àwọn ọmọ gan ò ní gbádùn nílé èyàn nílé ànílé tọ́mọ bó ṣe yẹ kí èyàn tọ́mọ dára tó ní pé kí ni o ìfẹ́ àti àánú àti dára tó yẹ kó wà láàrin ọkọ tó fi tọ́mọ dáadáa kò ní síbẹ̀ ẹlẹ́ẹ̀kejì o ní pé tírù nǹkan bá ti ṣe láàrin ọkọ tí ìyàwó bá ti jẹ́ ìyàwó aláìgbọràn àbí ìyàwó bú sọ́kọ tó bá padà dé stage kan ọkùnrin lọkùnrin ó máa jẹ́ ìjọkùnrin yóò gbé ọkùnrin bá ti fẹ́ ṣe nǹkan pẹ̀lú tọ́rọ̀ fún lágbára yóò ṣe ní tó ṣe fún lọ yóò ṣe kí ni yóò ṣe kọjá tí wọ́n ṣe yẹn tó bá yẹ kí ẹni tó wáyé gẹ́gẹ́ ló fi ń kú tẹ́lẹ̀ àbí ẹgbẹ́tọ̀ ohun lọ́kọ̀ rẹ̀ tẹ́lẹ̀ torí bẹ́ẹ̀ náà omi náà lọ́kọ̀ wọn bẹ́ẹ̀ tó ń bá padà yọwọ́ sí ọ agbára orílẹ̀ ká ó làwọn ọkọ̀ bọ́ksì jù bẹ́ẹ̀ lọ ọkùnrin lọkùnrin yóò mọ̀ jẹ́ tó bá yẹ pé mo fi ń kú tẹ́lẹ̀ bá tó wáyé kí o mọ́ ń bú ó tún bú àwọn yóò bú ogbẹ̀ òun náà lè bú ọdún tí yóò fi yóò tún bú ọdẹ yóò lọ wádìí ẹni pé ẹni tó pilẹ̀ ìdílé yóò gùn ọdẹ bẹ́ẹ̀ torí èdè yìí láfẹ́ sọ pútọ̀ àbòsí ò kò sáàyè fábòsí àbí kó fa sábà bí ìyà lẹ́yà sí lálẹ́ kìyàmù fóbìnrin Ànábì sallallahu alaihi wasallam Ànábì sọ fún wa ipé ká bẹ̀rù àbòsí ò fa inna zulmatu yawm al-qiyamah obìnrin tó bá ṣàbòsí fọ́kọ kó mọ̀ yí pé àlìjánnà rẹ̀ báyìí ló fi ṣe rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam sọ́nà àdíjì kan fa innahu jannatuki wa naruki Ànábì sọ fọ́kọ olóbi pé dúró mọ́kù dúró pẹ̀lú ọkọ ẹ̀dáadáa tó dípé kí ni ọkọ iná àlìjánnà náà nínà rẹ̀ ìmẹ̀nà hadith mi tó jẹ́ pé hadith wa sahih àmátọ̀ ìtumọ̀ ẹ̀dá mẹ́ Ànábì ni tó bèèrè bá idha salati mar'a khamsaha wa samat shahraha tó bá tó wá tẹ̀lé Ànábì ni fa ata'at zawjaha tó tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ Ànábì ni yóò wà ní kó wà jẹ́nà nínú pẹ̀lú inú ilé ó sì dẹ́kọ̀ jẹ́nà fún mẹ́tọ̀ ìtó bá wà ló bà wọlé mẹ́ ìwọ ayé pé obìnrin tó bá fi lè ṣẹ̀dá kéjì rẹ̀ tọ̀ iná Ọlọ́run bá ló fi ṣeré yẹn tó bá ti ń di pé tọ̀ ilé ọkọ ibi tó wọ̀ tí Ọlọ́run mọ́ kò sí mọ́ ìpé ṣe ilé ọkọ ṣe tí èèyàn gbé lọ tẹ́ pé tọ̀ tó bá ti gé ibi ọ̀dá fún ọmọ ti kúrò mẹ́ tẹnukọ́ iṣẹ́ tó ọ̀dá ẹ̀ tó bá ti pọ̀ ọkùnrin tó fẹ́ yìí kò ó ìkẹ́ṣẹ́ tó tẹ́ni rẹ̀ lè ká ọ mọ́jọ òfẹ́ ọ̀jẹ̀jẹ̀ jẹ́ wọn bá ti ẹ̀ lọ mẹ́dẹ̀gbẹ̀ ilé sọ́kọ̀ rẹ̀ lọ́rùn abẹ́lọ́mà subhanahu wa ta'ala كشانوا وفي ورقم عليه أقول قولي هذا واستغفر الله لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا رسول الله ẹ̀rin tán sọ yìí nípa àbòsí tí àwọn obìnrin àbí àwọn ìyàwó tí wọ́n máa ń ṣe sọ́dọ̀ àwọn ọkọ wọn kìí ṣe púpọ̀ máa ń ṣẹlẹ̀ báwọn lásán ó máa ń ní ìdí tí fi máa ń wáyé ogúrú àwọn tán sọ yìí tó ṣẹlẹ̀ ní vacuum kí kàn ṣe pé obìnrin kan máa dédé sí dẹ́gbà mí àwọn kankan ní ó fà sábàbí rẹ̀ gbà mí gbà mí sọ̀rọ̀ tó jẹ́ pé bó ṣe bó kàn ṣe ti wà láti lẹ́nu Ọlọ́run ti kádàrá pé egun ológun ló gbé lọ́kùnrin ni aláwọ̀kọ́ náà àwọn tó máa ń fà òun náà ni pé kí ọkùnrin lọ fóbìnrin tí ò páyà Ọlọ́run bá tẹ́kítẹ́ bá dán torí ìlànà náà sọ fún wa pé ká fẹ́ obìnrin ń ta àwọn fẹ́bìnrin torí nǹkan mẹ́rin ìtọ́nà bí kàkányìn òun náà ní kí ni torí ẹ̀sìn anábi ni fadfar bí láti dín tẹ́rì bá ti yàdá èyí tó lẹ́sìn ní káfẹ́ o tọ́kùnrin bá ti fóbìnrin tí ó lẹ́sìn kó ti máa retí rú àwọn kan báyìí torí pé kí ni kò yé òun kàn sí wò pé kásàmà gbélé ayé lọ báyìí àbí rẹ́pítọ̀ obìnrin tó jẹ́ pé fíkọ́rọ̀ rẹ̀ ó ti wà magmur pẹ̀lú àwọn àfkárù àwọn obìnrin àwọn ẹgbẹ́ kílọkóṣe yẹn ẹlẹ́kejì nínú àwọn ìrìnà tí ma ń fa kóbìnrin ma ṣe àìgbọ́rọ̀ sọ́kọ òun náà ni pé kó lọ mú àwọn alábáṣe àwọn ọ̀rẹ́kọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ bú àwọn ẹgbẹ́ kílọkóṣe group of companies àwọn egun eléegun association tó jẹ́ pé àwọn tí wọ́n ti bàjẹ́
wọ́n kàn wọ́n ẹnikún àwọn ajẹgbọ́dọ̀ group of companies tẹ́gbẹ́ tí wọ́n ti bàjẹ́ wọ́n kàn wọ́n ẹnikún ra ní àwọn tẹ́gbẹ́ ọkọ̀ wọn ti ìdíkọ̀ tí kọ́ lẹ́nu wọn ọkọ̀ ti pàtí ó kàn fílẹ̀ sínú ní lásán ni àwọn sì rẹ̀ aburú márùn yóò mọ́ wọ́gini yóò mọ́ wọ́yàn kúnra ní wọ́n sọ wọ́n rí ọkẹ́ ẹ̀rí rúùtù abọ́kọ̀kú wọ́n ṣe báyìí sọ́kọ̀ ẹ̀ wọ́n ṣe báyìí fọ́kùnrin wọ́n ṣe báyìí ní wọ́n bá ti ẹjẹ́ wọ́n gbáyé lọ́wọ́ rẹ̀ gbájì kìyàmọ̀ lọ́wọ́ rẹ̀ wọ́n gba sátidé orúgbò sẹ́ndẹ̀ lè lọ́wọ́ ó ní àà yẹn ma ń ẹlẹ́lẹ́ òtún bá lẹ́yìn pé wọ́n sọ lọ mọ́ lọ ṣògùn sọ́kọ ó ní àwọn fẹ́ lọ́kì ẹ̀ àwọn fẹ́ tìpa kọ́nà kú sànúwà kọ́nà wọ́n jẹ́ wọ́n lọ́kì wa káṣọ́ àwọn táàmà bá ṣe kọ́ṣọ́ àwọn táàmà bá rìn lọ́rẹ̀ẹ́ èyí obìnrin káṣọ́ àwọn táàmà bá ṣọ̀rẹ́ tẹ́ẹ̀ bá ti ń gbókó bèèrè kan ti ń sọ àwọn ọ̀rọ̀ kan sí mọ́kítọ̀ tètè má jìnà sí káwọn ọkùnrin káwọn náà sì ṣọ́ra ká ṣọ́ra náwọn irú àwọn kan táwọn fáwọn obìnrin wa láti máa wò àbí àwọn tánwọn bó tí wọ́n bá wọ̀rẹ́ wá ṣe tó bá ti ní ọ̀rọ̀ bá ti lọ́dẹ̀ kan tó pé ìyàwó rẹ̀ ti wú àwọn àbáyìí ètò jẹ́ kí ìyàwó rẹ̀ jìnà sí tó bá ti pé ìyàwó rẹ̀ ti ń ṣe àwọn kan wé ẹ̀rọ social media náà ní pẹ́tọ̀ àwọn ẹgbẹ́ kan wà ń bẹ àwọn gúrùpù obìnrin kan wà tẹ́gbẹ́ wọn sọ àwọn ọ̀rọ̀ kan pé ọ̀rọ̀ tí ó bá kí á mọ̀ wọn jẹ́ tètè mọ́ kìlọ̀ ìyàwó rẹ̀ lọ pẹ́tọ̀ kó mẹ́ fún bá wọn ṣe ẹlẹ́kẹta òun ni pé kí obìnrin kó máa fi ọkọ rẹ̀ wé ọkùnrin míì bóyá orí bí ọkọ ọ̀rẹ́ rẹ̀ káṣẹ́ ṣe pẹ̀lú ọkọ rẹ̀ pẹ̀lú máṣe wà oníwà òkè kílé tí wọ́n máa ṣe bí àbúkí níkan ṣe sí ìyá sí ọmọ kìíní kan ṣe owó tí ọkọ ti ẹni lòun ní àbí nǹkan tó kọ̀ rẹ̀ lè ṣe sóhun lè ṣe tí ọkùnrin yẹn ṣe wọ́n lè ṣe àbí ṣe ìwọ́n mọ nǹkan tí ìyún dé mọ́ra nínú lé díẹ̀ wọ́n ni torí pé ò lè ṣe bí àbúlágbájá ní òrí mi ní ma change sí ẹ kama compare ọkọ wa pẹ̀lú ẹlòmíì ilé ò dáa a lè wọ́n compare pẹ̀lú dáadáa gbé àfáà yìí sí ma ń kàkùrá dáadáa àbúkí ní kàí náà sí ma jùkú ẹmọ ṣe sí láàbá náà sí ma ń ṣe báyìí ìyẹn dáa àwọn gbé pé ọ̀rẹ́ ọkọ rẹ̀ mi ra mọ́tò kan fún wọn náà mọ́tò fún mi oṣù mọ̀kúnmọ́ rọ́lọ́kọ̀ rẹ̀ ń gùn ó ra iPhone 17 Pro Max fún mi èmi sì lọ 15 ó yá 17 àrá fún mi lónìí tó bá rá fún mi máa mọ́ lọ́lé wá ní gbogbo àwọn kan báyìí ní tí mọ́ dánú lẹ́rù ni ká máa bó ní kálukú lò pẹ̀lú má ṣe wà orí kó tó fẹ́ pé bùkátà ní ọlọ́run ọba ni má gbé bùkátà lówó lé lọ́rùn ìwọ náà sì rẹ̀ ìwọ náà yẹ sì kìí ṣe pé ní olówó kan ti wá tẹ́lẹ̀ wọ́n ṣe pé ní olówó ti wá tẹ́lẹ̀ ó lajú rẹ̀ lẹ́kọ́ tó fẹ́ kẹ́yẹ kó fẹ́ wọ́rájà fún ọ abẹ́lọ́mà kó ṣe kó ṣàlékún dára fún wa nínú tó sì máa ń fà tó bèèrè fi máa yíwọ́ tí ọkọ́ ń gbà ní òun ni kó jẹ́ pé ọkọ náà ti ṣàbòsí fún ó ti wá púṣẹ̀ débi pé ìyàwó náà lè fara dámọ́ ọ̀nà máa yí padà wọ́n wájọ́ ń ṣe múṣù àti ìkútẹ́lúlé ó máa dé nàìjíríà wọn tọ́rọ yí bá ti ń dé lẹ́fù yìí tẹ́ẹ̀bá ti rí yanjú ẹ̀pín gààrí ní kúnyà lókún mọ́ lọ torí tábò sí bá ṣe ń lọ báhùn kò dáa fún yín kò dáa fáwọn ọmọ yín kò dáa fálìkì àmà yín méjì náà bẹ́ẹ̀ sí ló bára yín bẹ́ẹ̀ sí ló wà pápọ̀ ẹ náà ẹ̀kàn lọ ṣètọ́ lọ láti máa dá ilé irú sí ni àwọn ọkùnrin ìyẹ́ká bẹ̀rọ náà ọba káwa náà má ti àwọn obìnrin wá débi tí ó sì máa wùwà tí ó dá sí wa káwa náà ṣe kí ní ká ṣe dáadáa sí wọn ká bá wọn lò gẹ́gẹ́ bí ọlọ́mà tàbí ṣe ní ká bá wọn lò ká pa wọ́n láṣẹ tó ṣe ìzábá pa wọ́n láṣẹ nǹkankan kájẹ́ kó jẹ́ nǹkan tó jẹ́ pọ́lọ́mà pa wọ́n láṣẹ lé lórí káàbá sí kọ̀ wọ́n ká fún wọn kájẹ́ pé tó ṣe dédé tọ́lọ́mà kọ̀ náà ni gbogbo ẹ̀ tó bá wà lórí wa tó bá lágbára kábẹ̀ káwọn ṣe fún wọn ká bá wọn lò pẹ̀lú dáadáa at least ká bá ṣe báwọn ààyè láwọn tó bẹ̀yẹ bá yíwọ́ tí yànjọ́ mi ó padà ríkẹ́ ìwọ̀lá láìdá wọn lè bú ọkọ̀ ń gbà ní pé ìbẹ́jọ ṣe fúnra iná ni ìwò lọ́kọ́ ṣe ẹ dákun ẹ jẹ́ ká ṣe kí ni o ká ṣe dára pẹ̀lú àwọn ìyàwó wa kó mọ́ di pé ó mọ́ jẹ́ pẹ́tọ̀ àbúrú táwọn ṣe fún wọn làwọn náà ṣe kí ni làwọn náà fi ń bá lò padà èyí tó wá kẹ́yìn bẹ́ẹ̀ òun náà ni pé ó súnmọ́ kó jẹ́ pé èyàn kàn sí lọ kan lẹ̀kẹ́lẹ̀ gbé egbólégun ni èyàn kàn sí lọ sí ìyàwó fẹ́ náà ni ìmísí wà tẹ́ pé bóyá cosmetic ní nígbàtí ìyẹn rí èyàn ọmọ tí bẹ́nu abẹ́gbẹ́ ó ti kó obìnrin yẹn jẹ gan o mọ̀ kó ti fẹ́ yóò fẹ́ sí ìyàwó fẹ́ wọ́n tún sọ fún pé lọ́wọ́jẹ́ ló fẹ́ mọ́ fẹ́ ara kò sí nítorí sọ fún mi kí mọ́ fẹ́ síta yẹn ó ti dá tó wá fẹ́ tán ó di pé ó ti dáná ó lè kọ́lẹ̀ torí kó ti mọ̀ pé àwọn yóò bú ọ ó máa fara dálẹ̀ ó sì lẹ́ni tó bá fẹ́ àwọn ilẹ̀ máa pa ẹni bí ó pa mí lọ mọ̀dánà kò lè kọ́ òsìbí tí mo lọ èmi mo ní
tọ́ àbí ó ti ó padà ó padà ní pẹ́tọ́ yàgbẹ́ pẹ́tọ́ yóò wá díyàwó wọn ó dọ̀kọ́nú lé ẹjọ́ wọn bára yín fà ẹjọ́ wọn bára yín du àṣẹ nílé pé àjọ ní kọ́ right nílé ni àbí wọ́n yẹ pé o ti lọ fẹ́yàwó nílé dáyẹ pẹ́tọ̀ ilé wọn kéṣe bí tó dáa lẹ́yìn tó bá tún lọ fẹ́jọ́ rẹ̀ súnlé wọn gan èyí tí wọ́n fi dáyàwó lẹ́bi wọ́n sì dálẹ́ ní pé kò ṣe sùúrù fún o stupid kò bàjẹ́ owó tí mo ń sọ yìí mo sọ lórí o ìṣẹ̀lẹ̀ dáadáa o kọ́lọ̀mọ́já ṣìyàwó fẹ́ kọ́lọ̀mọ́já ọmọ wọ́n sí léyà abẹ́lọ́wà subhanahu wa ta'ala kó ṣọ́ wa kó ṣọ́ àwọn ọmọ wa kó ṣọ́ àwọn ìyàwó wa kó ṣe wọ́n ní qurratu ayn fún wa kó ṣe wọ́n ní qurratu ayn fún wa ìdíro ní kálukú wa kọ́lọ̀mọ́já ó dàrú ọ̀nà ní kálukú wa kọ́lọ̀mọ́já ó bàjẹ́ abẹ́lọ́wà subhanahu wa ta'ala àwọn tó bá wà ní ipò báyìí kọ́lọ̀mọ́já kó tún àwọn ìyàwó ṣe tún àwọn náà ṣe gbogbo àwọn náà tàbí pàwọn ìyàwó ti wà náà tọ́ bọ́ ṣe wà náà kọ́lọ̀mọ́já kó tún dájú bá ṣe kó tún dájú mọ́ ṣe wà lọ fún wa أقول ما تسمع واستغفر سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قم إلى صلاتكم يرحمكم الله. بسم الله.